ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Èyí ni kókó ohun mọ́kànlá tí Tinubu fi ránṣẹ́ sọ́mọ Nàìjíríà lórí ààbò àti ọrọ̀ ajé láti sàmì ọdún kẹta rẹ̀ nípò ààrẹ. Ọjọ́ Ẹtì ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2026 yìí ló pé ọdún mẹ́ta tí Bọ́lá Tinubu ti wà nípò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Láyàjọ́ ọdún kẹta náà, Tinubu fi àtẹ̀jáde kan síta láti ọwọ́ olùkéde rẹ̀ Báyọ̀ Ọ̀nánúgà. Nínú àtẹ̀jáde náà ni ààrẹ ti ní gbogbo àwọn ìgbésẹ̀ bíi yíyọ owó ìrànwọ́ orí epo fuel subsidy removal, ríró owó náírà lágbára lọ́jà àgbáyé, gbígbé ogun tí àìsí ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ń dáwọ́lé ti so èso rere fún orílẹ̀-èdè yìí. Wọ̀nyí ni àwọn ẹ̀ka gbogbo tí ààrẹ Tinubu kà pé òun ti fọwọ́ bà láyọjọ́ ọdún kẹta rẹ̀ nípò lórí orílẹ̀-èdè Nàìjíríà. Àkọ́kọ́ ni ìlọsíwájú àti ìdàgbàsókè ọrọ̀ ajé tó hàn gedegbe. Lábala ọrọ̀ ajé àti ìdàgbàsókè, ààrẹ Tinubu sọ pé ó ti hàn kedere pé ìlọsíwájú ti bá ọrọ̀ ajé Nàìjíríà, ó sì ti lè figagbága pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ ju bó ṣe wà ní 2023 tóun gbàjọba lọ. Ààrẹ ṣàlàyé pé àwọn tó fẹ́ dá iléeṣẹ́ sílẹ̀ ní Nàìjíríà ti ní ìgbàgbọ́ nínú rẹ̀ ju ti tẹ́lẹ̀ lọ. Ọjọ́ ìpín ìdókòwò ń ṣe dáadáa, bẹ́ẹ̀ ni àwọn iléeṣẹ́ tí ń jèrè ju ti tẹ́lẹ̀ lọ ní Tinubu sọ. Ẹlẹ́ẹ̀kejì ni àtúnṣe ojú ọ̀nà. Àwọn ọ̀nà márosẹ̀ tó dín díẹ̀ lẹ́gbẹ̀rún 3 ní ìṣàkóso Tinubu ti ṣe bó ṣe sọ. Àwọn ọ̀nà bíi Lagos to Calabar Coastal Highway, Sokoto to Badagry Super Highway, Abuja to Kaduna, Zaria sí Kano Road àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn èyí ti dín wàhálà ọkọ̀ kù bó ṣe wí. Ààrẹ Tinubu sọ pé àtúntò tó bá ẹ̀ka yìí ti mú ọ̀pọ̀lọpọ̀ bílíọ̀nù dọ́là wáyé fún Nàìjíríà pẹ̀lú àwọn iléeṣẹ́ ilé epo ilẹ̀ òkèrè tí wọ́n ti kọ̀yìn sí Nàìjíríà tẹ́lẹ̀ ṣùgbọ́n tí wọ́n ti padà wá nígbà tí ìṣàkóso ọ̀hún ti gbé ìgbésẹ̀. Ààrẹ sọ pé ètò bílíọ̀nù $5 ti ń parí lọ tí yóò sì jẹ́ kí epo rọ̀bì pọ̀ sí i tí Nàìjíríà yóò rí lò ta púpọ̀ sókè òkun bó ṣe sọ. Èyí tó túkọ̀ ní iná mọ̀nàmọ́ná. Gbèsè ní ẹ̀ka iná mọ̀nàmọ́ná tá à ń jẹ tẹ́lẹ̀ wọn kò sí mọ́ ibi tí wọ́n dojúkọ lónìí àti ń tako àwọn ìṣòro yẹn. A mọ̀ pé kò sí orílẹ̀-èdè tó lè gòkè àgbà nínú òkùnkùn. A ṣe ń kówó lé ìlànà nọ́ba tí yóò ran àwọn iléeṣẹ́ àti okòwò lọ́wọ́. Bẹ́ẹ̀ ni ààrẹ Tinubu wí. Ríró àwọn ọmọ Nàìjíríà lágbára lẹ́ka ọ̀gbìn, ètò ẹ̀kọ́ àti ilé gbígbé. Ààrẹ Tinubu sọ pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn àgbẹ̀ ní ìṣàkóso òun ti ró lágbára pẹ̀lú nǹkan ọ̀gbìn, ajílẹ̀, ẹ̀rọ ìgbàlódé àti bí wọn yóò ṣe kó èrè oko wọn dé ọjà láti tà. Ètò ẹ̀kọ́, ìlànà ẹ̀yáwó tí wọ́n gbé kalẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga Nigerian Education Loan Fund ni ààrẹ sọ pé òun ti fi kún akẹ́kọ̀ọ́ tó lé ní 1.5 million ní àǹfààní láti lè kàwé ní ilé ẹ̀kọ́ gíga. Ilé gbígbé, ètò ìrètí ọ̀tun nípa ilé gbígbé Renewed Hope Housing Program pẹ̀lú tí ìjọba àpapọ̀ Federal Housing Authority FHA ń pèsè ilé tó lé ní 10,000 káàkiri ìpínlẹ̀ 14 àti ìlú Àbújá ní ààrẹ Tinubu wí. Èyí tó túkọ̀ ní ìlera. Ẹgbẹẹgbẹ̀rún àwọn ilé ìwòsàn ìjọba alábọ́dé káàkiri ni wọ́n ti ró lágbára bí Tinubu ṣe ṣàlàyé. Ètò ìlera mádàmídòfò náà tún wà fáwọn ọmọ Nàìjíríà tó ń ṣe aláìní. Èyí tó túkọ̀ ní owó oúnjẹ àti owó ọkọ̀. Owó oúnjẹ tó lọ sílẹ̀ láti 2023 sí 2024 yóò máa lọ bẹ́ẹ̀ bí ààrẹ ṣe wí. Bẹ́ẹ̀ ló ní iṣẹ́ ń lọ láti dín owó ọkọ̀ kù bí àwọn ọlọ́kọ̀ ṣe ń yí ọkọ̀ tó ń lo epo padà sí ti afẹ́fẹ́ CNG.
ètò ààbò àti ìṣọ̀kan orílẹ̀-èdè. Ó ní ìyàtọ̀ ti wà ní àwọn agbègbè àti ìlú káàkiri lẹ́ka ààbò nítorí àwọn ológun àti ẹ̀ṣọ́ aláàbò yòókù ti ń ṣe àfikún agbára wọn láti kojú àwọn agbésùmọ̀mí, ajínigbé, àwọn olè tó ń jí epo àti gbogbo ìtàkùn ìwà ọ̀daràn. Ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ àti ìmọ̀ ẹ̀rọ sí àwọn ọ̀dọ́. Ààrẹ sọ pé òun gbàgbọ́ nínú wọn kì í ṣe ìṣòro fún orílẹ̀-èdè yìí. Ó fi kún pé ìjọba òun náwó sí ìmọ̀ ẹ̀rọ tí yóò tún ró wọn lágbára sí i. Èyí tó gbẹ̀yìn ní àfojúsùn ọjọ́ iwájú. Ààrẹ rọ gbogbo ọmọ Nàìjíríà láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìṣàkóso rẹ̀ láti ṣẹ́gun àwọn ìṣòro tó wà nílẹ̀. Ó ní kí wọ́n má ṣe jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀sìn àti ẹ̀yà da orílẹ̀-èdè yìí rú, ṣùgbọ́n kí wọ́n máa rántí pé orílẹ̀-èdè tó dáa kò rọrùn láti gbé kalẹ̀ àfi bí kálukú bá sowọ́pọ̀ gbé ẹrù ìlú pẹ̀lú ìjọba. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.